Yes, ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́ ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lénìí Hajia on point or Hajia on point by two. If this is the first time èmi máa ń sọ̀rọ̀ lọ́kọláya àti ìbálòpọ̀ àti ìlera ọkùnrin, ìlera obìnrin. Yes, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí maybe tí obìnrin àtọkùnrin tí wọ́n ń dojúkọ nígbéyàwó tí ìgbéyàwó fi ń ní tẹ̀síwájú. Ẹ lọ darapapọ̀ mọ́ mi lórí YouTube. Tó bá jẹ́ pé TikTok ló ti ń wò lọ darapapọ̀ mọ́ mi lórí YouTube. Ọmọ kékeré pọ̀ ń bí èmi ò dẹ̀ fẹ́ mọ̀náfìkì. Ìwọ ni ó ti dàgbà mọ́ níyàwó, mi ò fẹ́ mọ̀náfìkì. Ọ̀pọ̀lọpọ̀ òbí kí ọmọ ti marry ní titi yín, nǹkan míì tí wọ́n experience àbí bí wọ́n ṣe gbé gbà kò sí nǹkan tó kàn yín. So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run orí ọ̀fẹ́ yẹn àwa bá yín mú wá. Ẹ rí kẹ̀kẹ́ lórí TikTok, ẹ lọ wo YouTube. Àwọn YouTube wọ́n ní matured mind tí wà ní YouTube tí wọ́n mọ rírì nǹkan tá à ń ṣe yìí. Yes, ká má fi ọ̀rọ̀ kalẹ̀ sọ̀rọ̀. Ẹ̀yin tèmi, ewu tó wà nínú pé o marry, ẹ divorce, àbí o tiẹ̀ kó jáde as obìnrin, o wá ní o fẹ́ kó padà wá. Ewu wo ló wà ńbẹ̀? Kí lọ́lọ́run sọ nípa ẹ̀? Ǹjẹ́ Ọlọ́run sọ nípa ẹ̀? Kí ni tiwantiwa Yorùbá kí ló sọ àbí kí ni ìrírí wa lórí irú ọ̀rọ̀ báyìí? Ẹ̀yin tèmi, mo sọ fún yín pé woman visibility studies lèmi máa fi ń ṣiṣẹ́. Woman visibility study kódà kó jẹ́ lórí apps tí wọ́n bá lò tó bá ti ṣiṣẹ́ fáwọn èèyàn òun là ń mọ́ gbé wá. Yes, síbẹ̀síbẹ̀ à ń ta apps fáwọn èèyàn ìwọ tó bá desire. Force yín o, ìwọ tó bá desire. Okay, níjọ́ wo nílẹ̀ bíbá ẹ̀ mọ́mì wa kan lórí TikTok yìí wọ́n ní arábìnrin kan náà fẹ́ kó jáde nítorí pé ọkọ rẹ̀ fún ẹlòmíì lóyún, mọ̀mọ́ kan lóyún. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ńláńlá tí Ọlọ́run ṣe fún àgbàlagbà bẹ́ẹ̀ látara ọkọ rẹ̀. Ìyẹn lọ. Ẹlẹ́ẹ̀kejì lórí TikTok yìí ó ní brother kan tí wọ́n sábà máa ń gbádùn teaching wọn báyìí. Teaching wọn jẹ́ kí n súnmọ́ Ọlọ́run gidi gan. Brother yìí èmi up till now mo ṣe ń fi bóyá eré ni wọ́n ṣe o. Wọ́n ní àwọn marry. Kúsá ìyàwó ti kó jáde. Like seriously? Mo wò pé brother yìí ó yé Ọlọ́run but Ọlọ́run ó gbàkóso. So lórí ọ̀rọ̀ yìí but before then like mo ti fẹ́ wá ṣe fídíò yìí. Ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ wò dáadáa. Èmi ò mọ ẹsẹ̀ fá tó sọ o. Mi ò dẹ̀ mọ èèwọ̀ ìdílé kankan o. Mi ò dẹ̀ mọ bóyá eléyìí ti jẹ́ bí àkọsẹ̀jáyé. I don't know. But most often look around you most often. Tẹ bá rí lọ́kọláya tí gbọ́n mi sí ọbẹ̀ tó ṣẹlẹ̀ tí ìyàwó wa kúrò tó kó lọ àbí ọkọ tiẹ̀ ṣe sékè wúkù that is after the third pronunciation tí obìnrin yẹn wá kó lọ. Obìnrin yẹn wá náà fẹ́ padà wá àbí ó wá rí bí padà wá. Ẹ̀yin ò kí ń wo mostly like financial problems. Ṣé ẹ kí ń rí? Like kíní yẹn á wá dàbí ẹni pé aside from financial problems á wá dàbí ẹni pé ìgbésí ayé àwọn méjèèjì á wá ó mọ́ tough. Ṣé ẹ̀yin ò kí ń rí bẹ́ẹ̀? Mo ti rí so many examples. Irú examples tí mo rí again tí mo lè tọ́ka sí yín. Mo rí so many examples as a physical environment wa tá à ń gbé mo rí. Ìyẹn ojú yín lè mọ́ tó yẹn but èyí tí ó dàbí ẹni pé etí ẹ̀yìn kan méjì mẹ́ta mẹ́rin ọ̀ púpọ̀ òun ni lórí social media yìí. Níjọ́ kan wọ́n ṣe live. Arábìnrin yẹn wá pè wọlé ó wá ṣàlàyé. Ó wá ní ọkọ òun bínú fílẹ̀lẹ̀. Òun dẹ̀ padà òun ṣe okay. Ọkọ náà ṣe okay o but àwọn family wa bẹ̀ òun wá padà lọ sọ́dọ̀ ẹ̀. Ó ní gbogbo ẹ̀ dàrú ni. Gbogbo ẹ̀ dàrú. Òun ṣàdúà. Òun ṣáájò. Ó rí pé kíní yẹn ò tí balance ló wà ló fi pè wọlé ńjọ́ yẹn. Bẹ́ẹ̀mi ṣe gbọ́ èmi mọ̀ pé ó máa ń rí bẹ́ẹ̀. Ṣé rí gbogbo ìta wá ń sọ yìí? Okay, before then kí wá ní Islam kọ sí? Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó ń wò mí tó jẹ́ àfà dáadáa wọ́n ti mọ nǹkan ìhà tọ́lọ́run kọ sí lórí Al-Qur'ani. Ọlọ́run ti gégùn. Pardon me if that word is not right. If that word tó bá jẹ́ pé ó kù díẹ̀ káàtó astaghfirullah. Ọlọ́run ti gégùn lórí pé ìwọ àtọkọ rẹ ẹ kọra yín ó kó jáde ó wá padà wá. Ọlọ́run ti gégùn. Ẹ wà ní bọ́lọ́run báwo lọ́lọ́run ṣe gégùn? Ọlọ́run ti gégùn fún ẹnikẹ́ni tó bá fẹ́ ọkọ tó fi ọkọ yẹn kalẹ̀ tó wá náà padà wá. Ọlọ́run ti gégùn. Obìnrin yẹn ti become unlawful. Tá bá sọ pé unlawful that is kí ló ń jẹ́ unlawful? Nǹkan tí ò tọ́. Obìnrin yẹn ti di nǹkan tí ò tọ́. Obìnrin yẹn ti di ègún. Ó ti di èèwọ̀ fún ọkọ yẹn láti fẹ́ immediately. Èmi kọ́ ni mo sọ, Quran ló sọ.
ṣé ká wá sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ kọ etí ikún ọ̀rọ̀ tọ́lọ́run sọ lórí Al-Qur'an tẹ́ kẹtí ikún tó jẹ́ pé ẹ fọkọ́lẹ̀ ẹ tún padà wá immediately òun ló dífá fún so many problems. Ọlọ́pọlọ ni mò ń bá wí o, àwọn tó ní ọpọlọ ni mò ń bá wí o, ẹ rò dáadáa. Ọlọ́run ti sọ nínú Al-Qur'an fún àwa tá a gbàgbọ́ nínú Al-Qur'an dáadáa. Ṣá wàá sọ wípé etí ikún tẹ́ kọ òun ní ìjìyà afterwards, àbí ẹ̀yin èèyàn ṣé ẹ̀ṣẹ̀ fà kan sọ̀rọ̀ eléyìí? Mò ń béèrè ni o, okay? Ẹ jẹ́ ká wá gbọ́ àyà tó sọ. Àyà wo ló sọ? Tẹ́ bá lọ wo Suratul Baqara tẹ́ kà á láti beginning ẹ rí i pé wọ́n sọ̀rọ̀ nípa obìnrin ìgbéyàwó divorce, but ibi tí mo fẹ́ mú lò ó ní Quran 2 verse 230, but for more understanding ẹ lọ wò ó, ẹ lọ kà láti bẹ̀rẹ̀ kẹ́ fi understand bó ṣe dé àárín tí mo fẹ́ play yìí. Ṣó yé yín? Ẹ ní sùúrù. Allahu Akbar, alhamdulillahi rabbil alamin. Ẹ̀yin tèmi, mo mọ̀ pé àyà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà alálùbáríkà wọ́n ti mọ tí mò ń sọ. Ṣó yé yín? Fún more understanding ẹ jẹ́ kí n sọ ìtumọ̀ rẹ̀ ní English, kìí ṣe ní Yorùbá o, English, nítorí mò ń lo translation báyìí. Ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ní if a man divorces her again, wọ́n sọ̀rọ̀ obìnrin ni, that is for the third time, that is final nìyẹn tí wọ́n ti pronounce the divorce, she becomes unlawful for him and he cannot remarry her again. Obìnrin yẹn ti di èèwọ̀, obìnrin yẹn ti di ègún fún ọkọ rẹ̀ nítorí pé òun àtọkọ rẹ̀ yẹn wọ́n ti fira wọn sílẹ̀. Òun ló dífá fún àwọn tó ń kó jáde. Kí ló máa mú ẹ kó jáde kúrò nílé ọkọ tó bá ṣe pé ó ti divorce ẹ nìyẹn, even though without pronunciation ó ti kó jáde, ó ti divorce ẹ nìyẹn. And he cannot remarry her until she has married another man. Ibi tí mò ń lọ gangan nù, until she has married another man. Ó dẹ̀ tẹ̀síwájú, wọ́n tún sọ ìtumọ̀ àwọn bí wọ́n ṣe kà á fún wa. So ẹ̀yin ti tèmi, tó bá jẹ́ pé báyìí kọ́ ló wọ́n ṣe sọ, ẹ̀yin àfa tó bá jẹ́ pé bí mo ṣe kà á yìí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí, ẹ tẹ̀ sí mi. But ọ̀pọ̀lọpọ̀ nọ́ọ̀tì là ń gbé bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Tí wọ́n bá ti pronounce third one, tí wọ́n ti pronounce divorce, o ò ní ẹ̀tọ́ sóbìnrin yẹn mọ́. Kóbìnrin yẹn wù ẹ́ láti ní dọ̀la, o ò ní ẹ̀tọ́ sí mọ́. Àgbà tóbìnrin yẹn bá lọ fẹ́ ẹlòmíì, ibi tí ègún yẹn ti wọlé nìyẹn. Ó ṣeé ṣe ègún ló ń dààmú ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé tí wọ́n bá ti kó jáde, tí wọ́n wá kó wọlé, tí eku ò ké bí eku mọ́, tí ẹyẹ ò fọhùn bí ẹyẹ mọ́, ó lè jẹ́ pé ìdí ẹ̀ leléyìí o, ẹ̀yin tèmi, sorry. Àwọn ọlọ́gbọ́n tí wọ́n mọ inú rò ó ni mò ń bá wí o. Àbí kí wá ló lè fà á tó fi rí bẹ́ẹ̀? Kí wá ló lè fà á tó fi rí bẹ́ẹ̀? So gbogbo eléyìí tó wá ń kọ yìí, gbogbo èyí tá a wá ń sọ yìí, gbogbo èyí tí wọ́n sọ nínú Al-Qur'ani yìí, kò yẹ ṣe pé bóyá wọ́n promote ìṣekúṣe ni o, bóyá ẹ̀yin kan ti ń sọ̀sọ̀kúsọ. Nítorí pé wọ́n fẹ́ kẹ́ ẹ ròóre kó lè bá a gúnlẹ̀ re, ròóre kó lè bá a sọ̀kalẹ̀ síbi àlùbáríkà, síbi ayọ̀, síbi ọpẹ́, ròóre. Kí ni ìtumọ̀ pé ó kàn lọ gbádà ẹwọ́rú arákùnrin yẹn, brọ́dà yẹn? Kí ni ìtumọ̀ pé wàá kàn lọ gbádà ọkùnrin, wàá wá filẹ̀ fún about 3 weeks later? Kí ni ìtumọ̀ yẹn? Kí ni ìtumọ̀ yẹn ẹ̀yin obìnrin? Kí ni ìtumọ̀ yẹn? Wọ́n ní kẹ́ ẹ ròóre. Ọkùnrin nìkan kọ́ ló máa suffer consequences yẹn. Ìwọ obìnrin náà wàá suffer consequences yẹn. Ẹ̀yin tèmi, tó bá jẹ́ pé ẹsẹ̀ fà kan wà tó mú báyìí, bí Al-Qur'ani ṣe sọ báyìí, ẹ bá mi sọ bẹ́ẹ̀. Tó bá dẹ̀ sí, a jẹ́ pé ègún tọ́lọ́run ti ré fún ẹnikẹ́ni tó fi ọkọ kalẹ̀ lẹ̀ tó wá padà wá, tó ò fẹ́ ẹlòmíì kó tó di pé wá marry ọkọ yẹn padà. Ègún yẹn ló ń jà. Ègún yẹn ló ń jà. Kó tó di, before you come for me, I want you to think very well. Before you come for me, lọ bèrè lọ́wọ́ àwọn àfáà rẹ̀. Before you come for me, lọ bèrè lọ́wọ́ ìdílé yín. Before you come for me, lọ bèrè lọ́wọ́ àwọn onífá. Before you come for me, bí ọ̀rọ̀ ìgbéyàwó bó ṣe máa nítumọ̀. Divorce here, divorce there. So first here, it is not okay. It is not okay. Ẹ̀yin ọkùnrin, ẹ tọ́jú ilé, ìrandíran ọkùnrin, òun ni wọ́n ní kó máa tọ́jú ìyàwó, tọ́jú ọmọ.
assistant helper níyàwó jẹ́. Do you understand? Ẹ̀yin obìnrin ẹ be careful, ẹ be careful. Bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀ torí àwọn ọmọ, gbogbo ohun tó bá ṣe ni wàá gbà pátápátá. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. This is on point by 2. Always using my words for this. Bye for now. Ìjọ́ mi, a tún wá recommend apps. Bye.